ẹ̀yin ènìyàn wa, wọ́n ní tí ará ìlú tàbí ìjọba bá lè fún òun ní $1 billion àti $50 million, gbogbo nǹkan tó ń jẹ́ ogun agbésùmọ̀mí ó máa dohun ìgbàgbé, pàápàá jùlọ lókè ọya. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lókè ọya tó dẹ̀ jẹ́ wípé láti òkè ọya yìí ni wọ́n ti ń gbabẹ̀ ń wọlé sí gbogbo àwọn ìpínlẹ̀ tó kù, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ pátápátá ó máa parẹ́ lẹ́ẹ̀kan náà ni. Ẹ wo Shentima, Alhaji Shentima, vice president igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló sọ ọ̀rọ̀ yìí o. Ó ní tí wọ́n bá lè gbé $1 billion àti $50 million fún òun, wípé òun máa palẹ̀ gbogbo àwọn agbésùmọ̀mí mọ́. Wọ́n ti padà táàsì ará ìlú o, wípé tí ará ìlú bá fẹ́ gbé ìgbé ayé ìrọ̀rùn, tí wọ́n bá fẹ́ jẹ́ kí ètò ààbò wà lórí wọn, ará ìlú wọn gbọ́dọ̀ san $1 billion àti $50 million fún òun. Èló ni wọ́n máa wá kan ará ìlú, èló ni wọ́n máa bù fún àdàdorí ẹnì kọ̀ọ̀kan báyìí o. Ẹ̀yin ènìyàn wa, gbèsè dé. Shentima, igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló sọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ta ni kí ó fún Shentima ní $1 billion àti $50 million báyìí? Ṣé ìjọba àpapọ̀ ni, tàbí gbogbo ará ìlú, gbogbo ọmọ Nàìjíríà ni kó bẹ̀rẹ̀ sí wá dá owó yẹn fún Shentima ni? Àbí Shentima ti gbàgbé ni wípé nígbà tó kù fẹ́fẹ́ ní 2023 tí wọ́n fẹ́ ṣe election, ṣàdédé la rí fọ́nrán ẹ̀ níbi tó ti gbé owó lọ bá àwọn agbésùmọ̀mí nínú uncompleted building allegedly. Ó náà lè bá wa wò yẹn. So níbo ló ti rí owó yìí nígbà tó gbé lọ ń gbà yẹn? Ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ fi ohùn sí, kẹ́ ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ Shentima, kí ará ìlú kí wọ́n mú owó wá. Ẹ jọ̀ọ́, ṣebí wọ́n dìbò yàn wọ́n ni kí wọ́n bá lè mójútó ìlú, àti wípé nígbà tí wọ́n fẹ́ gbé àpótí ìdìbò ní 2023, ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní Shentima igbákejì àwọn, wọ́n lòun ló máa mójútó insecurity, wípé àwọn gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà o, àwọn máa mójútó ọ̀rọ̀ economic o àti infrastructure o. Gbogbo ẹ̀ wá dà báyìí. Jẹ́ ká tẹ̀ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Shentima. Alhaji Shentima, kí lẹ ní ó ṣẹlẹ̀? Kí lẹ ní ẹ rí lọ́bẹ̀ tẹ́ ẹ wá ro ọwọ́? Ó yá. So the vice president Shettima said if they give him $1 billion and $50 million, that he will end the crisis in the north. Please listen to him. It was $1 billion and $50 million. $1 billion and $50 million. Give me half of this money. Believe me, I can wipe up every crisis in the northeast. Just have not even the full. Just give me $500 million. Ashake TV show. But they have so far generated only 268 billion. Even that 268 billion, believe me, Can you believe I can that? make this crisis in Borno Coming a thing from of the past. vice president. So who will give him $1 billion? Who? The president. Who will give him $1 billion? So he's waiting for money. Like, they are making mockery of our pain. Like, what is going on? What is going on? So he's waiting for $1 billion to fight insecurity in the north. Can you believe that? Like, I don't understand what they worry these people. Lord. Like, what is going on? Hey, guys, what do you think about this? What do you think? Ǹjẹ́ ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Shentima? The problem that have not even report. Àwọn ìṣòro, àwọn nǹkan kan tẹ́ pé ará ìlú ò tẹ̀ tí ì mọ̀ tó dẹ̀ ń ṣẹlẹ̀. Àwọn nǹkan tó jẹ́ pé ó farasin látàrí insecurity, àìsí ètò ààbò, jẹ́ pé ẹnìkankan ò tẹ̀ tí ì mọ̀, ó lòun máa solve ẹ̀. Ẹ jọ̀ọ́, báwo ni Shentima ṣe mọ̀ o wípé àwọn ìṣòro kan tẹ̀ wà tí ìlú ò tẹ̀ tí ì mọ̀? Wọ́n ní eléyìí tá a ṣì ń rí yìí, wọ́n ló kéré. Ẹ wá rí bẹ́ẹ̀ yẹn pé àwọn tó ní wọ́n, àwọn náà ni wọ́n ti wá ń béèrè owó yìí, wípé ẹ gbọ́dọ̀ mú owó wá ní o, kí àwọn tó bá yín solve àwọn ìṣòro táwọn gbé wá bá yín, àwọn máa gba owó káwọn tó lè solve ẹ̀. Ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè tí ẹni kátíjọjọ máa pẹ̀lú, kátíjọ máa ṣe ló sọ̀rọ̀ yìí. Yorùbá, jẹ́ ká jí lójú oorun wa. Vice president tí wọ́n jọ tí fẹ́ jọ tẹ̀síwájú
ní 2027 òun ló ń sọ fún yín wípé the problem that have not even report wọn ò tẹ̀ tí mẹ́nubà àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣòro tí wọn tẹ̀ tí mọ̀ ẹnìkan tẹ̀ tí mọ̀ ń pa ẹ̀ òun á yanjú ẹ̀. Yorùbá jí má sùn. Ẹ̀yin ènìyàn wa ṣé ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu odindi vice president Nigeria vice president Alhaji Shettima ṣé ẹ rántí arábìnrin yìí ṣé ẹ rántí nǹkan tó sọ nípa igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn ṣé ẹ rántí ẹ̀ arábìnrin yìí ọ̀rọ̀ tó sọ nípa Shettima nígbà kan rí wípé notorious bandit notorious terrorist inú ilé Shettima ni wọ́n ti rí lókè ọya allegedly jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Nigerians should be focused. We have a very, very serious problem. Nigeria is at the brink, especially as it concerns security. You must have an enabling environment in order to do anything. So you cannot take someone that is virtually senile and another person that has been associated on several occasions with funding terrorism. That is Kashim Shettima. Kashim Shettima, we should not forget Kabiru Sokoto. Kabiru Sokoto was one of the most wanted terrorists, and he was found and arrested in his house. Let us understand and let us not forget, this terrorism, this banditry, this carnage is not just happening by mistake. It's a multi-billion-dollar industry. A multi-billion dollar industry because it takes a lot of money on defense budget. It has a lot to do with the sale of drugs. It has a lot to do with mining and illegal bunkering and illegal and illicit mining. And look at the areas that are generally affected by this. Take the Northeast, for instance. In the Northeast, you have the blue diamond. That is a strategic mineral. You have oil at the Chad Basin that is being explored right now, but illegally. You have Zamfara. If you go to Zamfara, Zamfara has more gold than Ghana. Zamfara's gold is being traded in Dubai and other parts of the country. There is a market called Nigerian gold in Dubai. Go and check. So who is doing this mining? Most times they are the governors, the people in power. They are the ones doing it in connivance. In connivance with foreign mercenaries. Can you remember? Have we forgotten when they said there is a no-fly zone in Zamfara? Why should there be a no-fly zone? There isn't even an airport in Zamfara, but aircrafts land and they take off from Zamfara. And let me tell you something else. In Zamfara, every container that comes from China ends up in Zamfara. You know why? Because in Zamfara, the soil in Zamfara has all the strategic minerals that you can think of. So when the containers come in from China, they land they end in Zamfara, and a bag of Zamfara soil is today sold at 5,000. So they need to displace the people to allow them to continue with their mining. I mean, it's multifaceted. And these are people that one has been severally accused of harboring terrorists, even recently. And why? Let us ask, why? So you begin to put these things together and you begin to understand why Nigerians must retrieve their country. We can't allow this thing to happen. Ṣé bá wa gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ta wá ni ó fẹ́ kó owó fún Alhaji Shettima báyìí o igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣé ẹ ti wá rí i pé wọ́n fi ọ̀rọ̀ ìgbésùmọ̀mí yìí wọ́n fi ń dókòwò nínú Nàìjíríà ni so wọ́n ti wò sọ́tún wò sósì báyìí ó ti wá wá ọ̀nà míì láti ti fi gba owó gbogbo àwọn owó tí wọ́n ń bu ọwọ́ lù wípé wọ́n fẹ́ fi tackle insecurity federal government níbo ló wọlẹ̀ sí igbákejì so àwọn wo níjọba no àwọn olóyè kó mójútó ọ̀rọ̀ ètò ààbò tí igbákejì bá lè máa sọrú ọ̀rọ̀ báyìí lẹ́nu ṣe é mọ̀ wípé ìlú yẹn ó ti tán níwọ̀n ìgbà tí àwọn Fúlàní yìí torí Shettima fúnra ẹ̀ Fúlàní ni tí wọ́n bá ti lè wà nínú ìṣèjọba inú ìlú yẹn
ọmọ Yorùbá ẹ̀yin ènìyàn wa kò sí nǹkan kan mọ́ torí ẹnìkan nínú wọn tó bá wà nínú ìṣèjọba fáírọ́ọ̀sì ni gbogbo àwọn orílẹ̀-èdè tó kù títí lọ mọ́ Ghana kò sí orílẹ̀-èdè tí wọ́n ti fi ààyè ẹ̀ gbà wọ́n láti wọ inú ìṣèjọba yàtọ̀ sí Nàìjíríà òun ló ń fa gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí ṣe pẹ̀lú gbogbo owó tí àwọn ọmọ tí wọ́n dà sínú ìlú àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣòro bí agbọ́n ẹ wo àwọn owó wọ̀nyẹn lélẹ́yìn kì í ṣe àwọn owó ilé ta ti ń rí sẹ́yìn látẹ̀yìn wá o ẹ wo wọ́n ṣe àfihàn owó yẹn wípé ẹ wo owó táwọn gbà lọ́wọ́ ará ìlú ó lẹ́ ń wò yẹn o so gbogbo owó tí wọ́n ti gbà tán ti jí àwọn èèyàn gbé ránsọ́ọ̀mù tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn èèyàn ṣé kò ti ju $1 billion àti $50 million tí Kashim Shettima ní kí wọ́n mú wá so owó ní báyìí tí wọ́n bá ti lè mú owó yẹn wá ó ní òun máa yanjú ẹ̀ ní odidi igbákejì ààrẹ orílẹ̀-èdè ṣe ará ìlú tí ìyà iná ń jẹ ará ìlú tí wọ́n ti ta gbogbo property wọn ará ìlú tí ebi ń pa tó síṣẹ́ tí kò sí ọ̀nà ṣé àwọn ni kó wá táàsì ara wọn ni àwọn ni kí wọ́n bu owó léra wọn lórí kí wọ́n máa wá dá owó tí wọ́n fẹ́ kó fún Shettima báyìí ni àbí báwo ni ṣé ẹ ti rí wípé ọ̀nà àbáyọ òun ni kólúkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ nínú ìlú yìí ẹ wo àwọn náà lélẹ́yìí o wọ́n ṣe àfihàn àwọn aṣọ ogun eléyìí tí wọ́n ṣẹ̀ kó wọlé wọ́n ní àwọn ṣẹ̀ gba aṣọ ogun lọ́wọ́lọ́wọ́ ní báyìí lórí TikTok wọn náà ni wọ́n dẹ̀ upload ẹ̀ sí òun lẹ́ ń wò yìí ẹ máa wo aṣọ ogun tuntun tí wọ́n náà fẹ́ fi wá jagun aṣọ ogun yẹn ni aṣọ àwọn ọmọ ogun military uniform lọ́wọ́ àwọn agbésùmọ̀mí military uniform ní pálí nínú nylon ni wọ́n kó síta ṣé bá wa rí ẹ wo àwọn ọmọ wọn o ẹ rí ọmọ agbésùmọ̀mí lẹ̀ ń wò yẹn àwọn ọmọ boko ṣe rí bó ṣe gbé ìbọn sí lọ́wọ́ tí wọ́n ní kó máa wọ́n ní kó fa ìdí ẹ̀ báyìí lá ṣe fà á apá bíi ló máa gbé sí ṣe rí kan tí wọ́n fi kọ́ àwọn ọmọ wọn wọ́n tẹ̀ ti wá sọ di identity wọ́n ti kó kọ́ ọmọ ọlọ́run. wọ́n ti yọ àwọn fọ́tò ọmọ kéékèèké tó kó ìbọn sọ́wọ́ kúrò àwọn ọmọ agbésùmọ̀mí tẹ́ bá fẹ́ rí ẹ lọ sórí Telegram àti bí wọ́n ṣe ń kọ́ wọn bí wọ́n ṣe yin ìbọn ọwọ́ wọn ó wà lórí Telegram wa. Àṣàkẹ́ TV lórí Telegram líǹkì ẹ̀ wà lábẹ́ ètò tá a jù yìí ètò tẹ́ ẹ bá wa rí ẹ gbọ́ wọlé níbẹ̀ a gbé yín lọ sórí Telegram Àṣàkẹ́ TV show. ti pèsè ètò ààbò sí orí ará ìlú nílẹ̀ Yorùbá láti dá ẹlẹ́ṣọ́ ààbò kí wọ́n gbé irú àwọn nǹkan wọ̀nyí sí wọn lọ́wọ́ wọn ò rí ṣe àwọn wo ló wá ní ìlú báyìí ta ló wá ń pàṣẹ ní orílẹ̀-èdè tàjọ ń wò yìí ṣé tí a bá ń ba lọ báyìí báwo ni ìlọsíwájú ṣe fẹ́ wá wà wọ́n ti wá rí ìlú yẹn gẹ́gẹ́ bí ibi táwọn ti fẹ́ máa dókòwò kan jí àwọn èèyàn gbé kan na àwọn èèyàn kan pa àwọn èèyàn kan gba owó ọ̀hún tó bá dẹ̀ gbà tán nǹkan tó fi ń ṣe ni wọ́n máa wá lé kalẹ̀ báyìí nígbà tó bá léèyàn lé ilé àgbàdo tàbí iṣu tàbí ata lọ́jà bó ṣe ń lé sílẹ̀ nìyẹn o owó táwọn èèyàn ń jìyà kan tó rí owó táwọn èèyàn ń jẹ ìyà gidi kí wọ́n tó rí owó ẹ̀jẹ̀ owó ẹkún àwọn ènìyàn òun lẹ rí yẹn tó Shettima àti Gumi ṣe rí pé Gumi bá ọ̀rẹ́ mi pé Gumi tí ó ti ń fà sẹ́yìn díẹ̀ Shettima ti wá jáde báyìí pé ẹ wá àwọn ò tí ì tán o òun gọ́gọ́gọ́gọ́ òun ni aṣíwájú wọn ó ti wá gbẹnu wọn abẹ́mọ̀ wípé ọ̀rọ̀ tí Shettima sọ yìí ó gbẹnu wọn sọ̀rọ̀ ni eye tí wọ́n nílò eye tí wọ́n fẹ́ gbà òun ló wá sọ síta yẹn wípé lọ́wọ́ yìí o tí ìjọba àpapọ̀ o tàbí àwọn bá rẹ́nìkan nínú ará ìlú tó lè gbé $1 billion àti $50 million sílẹ̀ fún òun ó ní gbogbo ẹ̀ máa níyànjú jẹ́ ká wá béèrè lọ́wọ́ Alhaji Shettima o wípé àwọn ọmọ tí wọ́n lọ kó wá wọlé gbogbo owó tí wọ́n ń gbà láti yọjọ́ yìí àti owó tí ìjọba tí wọ́n ń bu ọwọ́ lù wípé wọ́n fi ń tackle insecurity láti ìgbà ayé Buhari wá di ibi tá a bá dé yìí gbogbo owó tí wọ́n jọ bu ọwọ́ lù nígbà tí Buhari òun dà níbo ló wọlẹ̀ sí gbogbo àwọn irinṣẹ́ ológun gbogbo àwọn fighter jet tí wọ́n lọ́ǹṣì lọ sí Benin ẹjọ́ ṣé wọn ò lè fi tackle àwọn eléyìí ti mọ̀ wípé Shettima fẹ́ gba owó ni bọ́bá dẹ̀ ti gba owó yẹn náà kò sí nǹkan kan tó fẹ́ rí ṣe sí o ó ń pa irọ́ ni eye tí wọ́n fẹ́ gbà
lọ́wọ́ ará ìlú lọ́wọ́ ìjọba ni ó ti fọgbọ́n sọ yẹn. Wọ́n ti wá rí ìlú yẹn síbi táwọn ti ń dókòwò. Bauchi governor ti sọ ń gbà yẹn wípé gbogbo àwọn Fúlàní tó wà lágbàáyé làwọn fẹ́ lọ kó wá sínú Nàìjíríà. So wọ́n ti wá ń táàsì Nàìjíríà tẹ́lẹ̀, wọ́n ń táàsì àwọn èèyàn ní inú oko. Ṣé tẹ́lẹ̀ ni àbí báyìí gan? Àwọn apá ibì kan wà tó yẹ pé ẹni tó bá fẹ́ gbin oko, tó bá fẹ́ kọ oko, tó bá fẹ́ kó èrè oko, ó lóye tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n ń gba levies, wọ́n ń gba owó lọ́wọ́ àwọn èèyàn kí wọ́n tó lè dá oko. Ṣùgbọ́n ọ̀gá wọn ti wá jáde ní gbangba báyìí wípé gbogbo àwọn owó táwọn ń gbà kéékèèké yẹn wípé kò ran àwọn, wípé $1 billion àti 50 million naira ni àwọn nílò báyìí, wípé tí wọ́n bá ti lè san wọn ò ní gbúrò ìgbésùmọ̀mí mọ́. Ó ní pàápàá ní north, ṣé wọ́n pé ní north yẹn náà ni wọ́n ń gbà ń wọlé, ibẹ̀ náà gbà wọlé sí gbogbo inú ìlú. Ó ní tí wọ́n bá ti lè rí wọn capture lọ́hùn, ó ní inú ìlú àlàáfíà máa wà. Ṣé ó ń kílẹ̀ sójú wa? Ẹ̀yin ènìyàn wa, ọmọ Yorùbá, ṣé ó ti ń yé wa báyìí wípé ibi tá à ń bá lọ Yorùbá jẹ́ ká jí lójú oorun wa. Ìṣèjọba pẹ̀lú irú àwọn wọ̀nyí wípé a jọ wà nínú abẹ́ òrùlé kan kò lè work. Bí wọ́n ṣe fẹ́ máa bá a lọ lẹ́tìrí yẹn. Ṣebí vice president lélẹ́yìí, wọ́n jọ fẹ́ máa ṣe ìjọba lọ́dún 2027 náà ni. Wọ́n dẹ̀ jọ fẹ́ máa campaign, wọ́n jọ fẹ́ wà ń bẹ̀. Àbí ta ló fẹ́ ṣe igbákejì ààrẹ Bọ́lá Ahmed Tinubu? Kì í ṣe Shettima yìí náà ni wọ́n jọ fẹ́ wà ń bẹ̀ lọ́dún 2031. Elédùmarè á ràn wá lọ́wọ́. Ìlẹ̀kẹ̀ má já sílé, má já síta, kíbi kan ló máa padà já sí o. Gọ́vnà Bauchi ti fìgbà kan sọ rí wípé wọ́n kó àwọn lọ kó wọn wá ni. Àwọn tó dẹ̀kù náà àwọn máa lọ kó wọn wá torí pé ìran tí àwọn jẹ́ ìran Fúlàní, ìran táwọn jẹ́ ìran alárìnkiri ni. Àwọn ò ní region, àwọn ò ní bùgbé. Ó accept ó ní àwọn ò ní bùgbé wípé ṣùgbọ́n àwọn wá rí pé ilẹ̀ Nàìjíríà ó jẹ́ ilẹ̀ tó fẹ̀, ó ní ó fẹ̀ dáadáa tó lè gba àwọn. Òun lélẹ̀ tí wọ́n fẹ́ ṣe. Wọ́n fẹ́ gba ìlú ni o. Yorùbá jẹ́ ká jí lójú oorun wa, jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gba ara wa kúrò lọ́wọ́ àwọn ẹni ibi, kúrò lọ́wọ́ àwọn tó fẹ́ gba ilẹ̀ wa. Wọ́n tiẹ̀ ti ń gbà o, ká gbà padà ni o. Wọ́n pọ̀ nínú ìlú o, kò sí ìlú kan tí wọn ò sí o, tí wọ́n ti ń ṣòro bí agbọ́n lọ́nà kan tàbí òmíràn. Àwọn tí wọ́n ń wò tí wọ́n jẹ́ ọlọ́kadà wọn yẹn àlàmì ni wọ́n. Báwo ni wọ́n ṣe ń mọlé ọba, tí wọ́n ń mọlé ìjòyè, tí wọ́n ń mọ ọ̀gangan bí tólúkálukú ń sùn sí, tí wọ́n dẹ̀ lọ mú wọn ṣíkún, tí wọ́n ń pa wọ́n. Yorùbá jẹ́ ká jí lójú oorun wa. Ní orí ìkànnì wa níbí, èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Ṣàkẹ́ TV show. Bá wa pín ètò wa, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa. Orí YouTube yìí, YouTube tuntun ni. Ẹ bá wa gbìyànjú láti máa tẹ subscribe yẹn máa tẹ. Ẹ tẹ notification bell yín. Òun ló máa ta yín lólobó wípé Àṣàkẹ́ ti wà lórí ètò tàbí a ti ju ètò kan. Ó máa notify yín ni. Ẹ bá wa gbìyànjú láti tẹ notification bell. Ẹ wo aṣọ ológun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rán, tí wọ́n kó wọlé lẹ̀ ń wò yẹn. Àwọn wo ló ń kó wá fún wọn? Ibo ni wọ́n gbà ń kó wọlé? Àwọn wo ni tailor wọn? Kí Elédùmarè kó ṣàánú fún wa. Yorùbá jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Odùduwà á gbè wá láṣẹ Ìdùmarè. Àṣàkẹ́ TV show.